àwọn kan wà tó pé o lè kọ́yàn lẹ́kọ̀ọ́ láyé tí ó kọ́yàn bẹ́yàn sí ń dúpẹ́ sorry. Ohun tá fẹ́ ṣe báyìí kò tiẹ̀ yé mi. Ohun tá fẹ́ ṣe báyìí kò yé mi. Torí àwọn kan bá ṣe ń ṣe program lọ́wọ́ sí àwọn kan wà bí iṣẹ́. Tí ó súnmọ́ mi dé. Má sọ ìlànà. Súnmọ́ mi dé. Ṣé kí láwàá ṣe? Tí bá ní mọ̀ súnmọ́ mi, ìbéèyàn bíi tiẹ̀ lè mí. Ìbíṣòro tó dé bá ló bó dẹ̀ ṣe wà ọmọ yóò lè kú. Wọ́n yẹ kó ọmọ tí ó kú ni yóò tún àbí? Ẹ kó ọmọ tí ó ti ní kú ti pẹ́ ni? Bẹ́ẹ̀ni yóò ti kú ti pẹ́. Kí ni ìwọ mọ̀ tó mọ̀ kó yóò ti kú ti pẹ́? Kí ni ìwọ tó lè àpájọ́ tó mọ̀ kó yóò ti kú ti pẹ́? Wọ́n sì wáyé kèésùn kódà. Kèésùn? Kèésùn ló lu ọ̀. Àwọn tá a tó ń sùn gan-an máa ń kọ̀ǹpilẹ̀ gan kèésùn. Ẹ wo ikùn rẹ̀ yẹn máa ń tóbi. Ìgbà míì yóò kéré, ìgbà míì yóò tóbi. Tí ìṣòro àgbàlagbà bá dé irú eléyìí yóò ti kú dànù. Tí ìṣòro àgbàlagbà bá tó rú eléyìí á ti kú dànù. Ọlọ́run ni ò pa ọmọ yìí náà. Kí lorúkọ ẹ̀ náà? Samuel àbí David. N tá ṣe òye mi o. Mo gbé lákọ̀ọ́kọ́ ẹ̀yìn àtẹnìkan. Ọjọ́ yẹn àwọn èèyàn ò rí lè wọlé dáadáa. Ìmọ̀ tó ṣẹlẹ̀ ọjọ́ yẹn, bóyá tó ṣe ọjọ́ yẹn. Ọjọ́ wẹ́ẹ̀sì kan tó lọ náà àbí? Mo bá wọn mẹ́ta pọ̀. Ẹni wọ́n fún 120,000. Internet fẹ́ lò fún ọmọ yìí, ó kọjá don't be careful. Tí n bá wá ní màá bẹ̀rẹ̀ àdúrà lórí ẹ̀yin tí Ọlọ́run ń lò. Ọlọ́mọdé ń ṣe àdúrà sí. Torí ẹ̀yin afitiyín lẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni. Ọlọ́run ní ó bá yín gbọ́ ti yín. Ẹ̀dẹ̀ ní wálẹ̀. Á ń gbé mi. Ọmọ yẹn ni ó máa gbé. Ọmọ yẹn ń bò mí. Ọmọ yẹn ti dé mi mọ̀. Ọmọ yẹn ni ẹ jẹ́ ká ràn lọ́wọ́. Ẹ̀yin abiyamọ ayé o. Ọmọ yìí ó lè dúró, ó lè dìgbà lọ́la. Ó lè dẹni tó jẹ́ pé òun kò máa fi ẹ̀rín sọ́mọ yẹn lẹ́nu. Ó ní táìmù kan tí mẹ́mí ni mo sickness gan. A ní ó bá ń gbé. Mẹ́mí wọ́n ní wọ́n sọ fún wọn ní mo sickness gan pé Ọlọ́run gan ló yọ mí gbà yẹn. Pé díẹ̀ ló kù tí ọ̀tá mi ìbá ti kú dànù. Wọ́n ní mo yẹ sick yẹn tó wọ́n láwọn ná to the last card àwọn. Ọlọ́run wá ló ní kíyà mi ó tọ́jú mi gbà yẹn. Ó kàn ní máa ṣe Ọlọ́run ló ní kíyà mi ó tọ́jú mi gbà yẹn. Ká ní wọn tọ́jú mi gbà yẹn. Ta ni ó jẹ Gabriel Adémọ́lá Mọ́sánlé? Ẹ wo ọmọ yìí. Ẹ wo ọmọ yìí. David, ó ní kú. Àmín Jésù. Ó ní kú. Àmín Jésù. Ó ní kú. Àmín Jésù. In tí wọ́n ní kán wá ló pọ̀ jù. Màá fún lẹ́yìn yóò sọ̀rọ̀. Bó ló ṣe ṣẹlẹ̀ sí ẹ̀yin nìkan la gbé lónìí. Ẹ̀yin nìkan lè lètò ìní. Bó ló ṣe jẹ́ how come? Kí lẹ̀ ń wò tí kún ọmọ fi wú tó báyìí màmá yìí? Àtìgbà tí mo ti bí ló ti wú tó báyìí, adẹ̀ ti náwó àti ṣe gbogbo ẹ̀. Àti gbé lọ sí hospital, àtìgbà tí mo ti bí ló ti wú. Pé ọmọ máa ń sí bọ́ tó bá bí ọmọ kò sí bọ́. Àtìgbà tí mo ti bí mi, kódà àgbà tí mo wà ní orí rẹ̀ gan, mo síkì tí mo gbomi. Mo tún bí náà, òun náà. Àtìgbà tí mo ti bí ikùn rẹ̀ ti rí báyìí. Àtìgbà tí mo ti bí ń dàgbà sí ni. Ń dàgbà sí látìgbà tí mo ti bí ni. Kò kọ́ rí báyìí tẹ́lẹ̀ nígbà tá a bí. Kíní yẹn ń dàgbà sí adẹ̀ tí náwó àti kàgbọ́ àti ṣe gbogbo ẹ̀. Ó tó di pé wọ́n á ní ká lọ owó wá pàtà gbé dé hospital pé operation náà fẹ́ ṣe fún un. Ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. Wọ́n ní àti kékeré ni ó ti rí báyìí látìgbà tí mo ti bí ló ti rí báyìí. Tó àlẹ́ tí náwó àti kàgbó oríṣiríṣi láti ṣe kó tó di pé wọ́n á ní ká gbé lọ sí hospital káàdé gbé lọ hospital. Wọ́n náà operation náà fẹ́ ṣe fún un ní inú pé nǹkan tó wà nínú rẹ̀ kó ti ń affect ẹ̀dọ̀ rẹ̀. Ẹni tó wà nínú ẹ̀ tí a fẹ́ lọ. Ọmọ ọdún mélòó lọmọ yìí? Ọmọ ọdún kan àtoṣù méjì. Ọmọ ọdún kan àtoṣù méjì. Mo rí pé inú church gan ló ń sùn sí. Bẹ́ẹ̀ ni inú church ló ń sùn. Àti wá tọmọ yìí. Bẹ́ẹ̀ ni sà. Bàbá ẹ̀ ńkọ́? Kò ní bàbá. Bàbá ẹ̀ wà náà. Kò ní bàbá náà látìgbà tí mo ti bí ní bàbá rẹ̀ ò ti bá mi dá sí. Wà ní òní bàbá. Ọ̀gbọ́n gbogbo ọ̀rọ̀ bá wò dá. Ẹ̀gbọ́n bàbá tí ò sí ìkùsọ́ máa ń lè ní bàbá ni. Ó ní bàbá rẹ̀ ó lò rí. Wọ́n ní ó ní bàbá yìí wà láyé náà. Wọ́n sọ bá ń mọ́ o. Ṣé ọkọ rí oṣù já ni? Oṣù já wọn látìgbà tí mo ti ń bá ká. Kódà kò sí ẹ̀ bá wa dá sí nǹkan kan láti gbà yẹn gan ní ti rí. Ẹ̀yin abiyamọ ayé o.
ọmọdé yìí ò gbọ́dọ̀ kú èèyàn mọ tí ọmọ yìí ò dà lọ́la ẹ wò kùn kí ni wọ́n ní ẹ mú wá kí náà ló ṣe kí náà ní kẹ́ ẹ ṣe. wọ́n ní operation náà fẹ́ ṣe fún ó ká mú 1.7 ká 1.7 náà ní ká mú wá 1.7 náà ní ká mú wá. fún kí ni. fún operation. ṣé wọn lè gba bí 300,000 ni. wọ́n ní 1.7 náà ní ká mú wá. ẹ gbọ́ ṣé irú nǹkan báyìí ṣó máa ń tó kéèyàn sọ́rí ṣé irú nǹkan báyìí ṣó tó ọmọ kékeré tí ò mọ nǹkan àwọn èèyàn comment wọn ní innocent boy wọn ní sorry baby ọmọ kékeré ọmọ tí ò mọ nǹkan ọmọ kékeré tó kàn wáyé tiẹ̀ báwo ṣé inú oyún ni kíní ti dé bá ni. ìgbéyàwó ní oyún ni ìmọ̀ pọ̀pọ̀sẹ́pá tẹ́gùn ní látẹ́gùn ní ó lọ sí níkùn ó ti wá dí ibi ẹ̀ pé ó ti fẹ́ àfẹ́tì ibi ẹ̀dọ̀ rẹ̀ láti wọ́n ṣe tanja scan fún tanja x-ray fún. kí wọ́n lọ fẹ́ káwọn èèyàn ṣe àkókò tí tó báyìí. mo fẹ́ káwọn èèyàn ràn mí lọ́wọ́ ni ẹ̀yọ́mọ nàìjíríà jọ ràn mí lọ́wọ́ ẹ̀ní orí kú ọmọ olúwa aráyè ò ní fọmọ dàyín láàmú ẹjọ́ ọmọ nífẹ̀ẹ́ yín náà dáwọn ọmọ yín láàmú ẹjọ́ ṣàánú mi aráyè ò ní fọmọ dàyín láàmú ọmọ yín ò ní jẹ́nira fún yín látìgbà tí mo ti bímọ yín ni o ti gbẹ́dùn ayé rẹ̀ kódà kẹsù lóru àti gba kẹsù lóru ẹjọ́ ṣàánú fún mi aráyè ò ní fọmọ dàyín láàmú ẹ̀yìn ìjọ ọmọ ẹjọ́ ṣàánú fún mi o ẹjọ́ ṣàánú fún mi o ọlọ́run ṣàánú bẹ́yìn náà o ọlọ́run ṣàánú fún yín ọmọ yín ò ní jẹ́ dààmú fún yín látìgbà tí mo ti bímọ yín gan èmi gan yín gbàdúrà ara mi gbogbo nǹkan mo ti tà ẹjọ́ ṣàánú fún mi ẹjọ́ torí ọlọ́run ṣàánú bẹ́yìn náà o ẹjọ́ wo mi ṣe láàánú o ara yóò ní fọmọdà yín láàmú o ọmọ yóò ní rí nira o ọmọ yóò ní rí nira ẹjọ́ ṣàánú fún mi o ẹ̀rín rí dààmú o ìdààmú ò ní dé bá yín o ìdààmú ò ní dé bá yín ẹjọ́ o látìgbà tí mo ti bímọ yìí kò lálàáfíà ẹjọ́ ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi alábára tí yín náà ní ti fi àfíà ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹràn mi lọ́wọ́ láyé ọmọ yìí o ẹjọ́ ẹ ṣàánú fún mi kẹ́ ẹràn mi lọ́wọ́ ìdààmú ò ní dé bá yín o ìdààmú ò ní dé bá yín ẹni rí nira o ìnira ó kéré ó tóbi ọlọ́ọ̀fin níbẹ̀yìn wo aráyòfin níbẹ̀yìn wo tọmọtọmọ o ẹjọ́ ràn mí lọ́wọ́ o ẹjọ́ ẹ̀rìn rí nira o ìnira ò ní dé bá yín tọmọtọmọ o ẹ̀rìn rí nira ó kéré ó tóbi ẹ̀rìn rí o ẹjọ́ ṣàánú fún mi o ẹ̀rìn tọrọ kí a tó jẹun o ẹjọ́ ṣàánú fún mi nígbà tí mo ti bímọ yìí bí mi ṣiṣẹ́ kàkà mọ́ ń tọrọ kí n tó jẹun ni torí bó ṣe wáyé gan tí n bá pọ̀ sẹ́yìn bó ṣe wáyé gan yín máa ń ké ni tí n bá gbé dání máa ń ké ni ẹjọ́ ṣàánú fún mi ìnira ò ní dé bá yín kò ní dé bá ọmọ yín aráyé ò ní fọmọ dàyín láàmú aráyé ò ní fọmọ dàyín láàmú ẹjọ́ ṣàánú fún mi ìnira ò ní dé bá yín láti gbàdúrà mo ti bímọ yìí kò gbàdúrà ara rẹ̀ ọmọ tó ti lé lọ́mọ ọdún kan kò gbàdúrà ara rẹ̀ ẹjọ́ ṣàánú fún mi ìlẹ́ni kankan ní ẹjọ́ ní wáyé ní bàbá yìí níyà ìrìn tó lè sáré fún mi ẹjọ́ ràn mí lọ́wọ́ ìnira ò ní dé bá yín aráyé ò ní fọmọ dàyín láàmú ẹjọ́ ṣàánú fún mi ọmọ yóò ní jẹ́ dààmú fún yín torí àmì ọlọ́mọ ò ní jẹ́ kí ni. ọmọ wọn ní jẹ́ dààmú fún wọn torí kẹsùn bó ṣe wà yìí kẹsùn látìgbà tí mo ti bí kó sùn rí. kí náà bẹ́ẹ̀ ṣe fọmọ ìbá ìná owó yẹn pọ̀ 1.7 million ká ní òtẹ́ bí 500 lọ táwa fún 50 àbọ̀ 100 ẹ̀yìn 50 100 1.7 million a ti wà nílò bí i àwọn èèyàn náà ń sáré ọdún lọ́wọ́ owó yẹn pọ̀ ọmọ ìkéde owó yẹn ti pọ̀ jù fún ọmọ yìí. ọmọ yẹn ara ẹ ti wú ju tẹ́lẹ̀ lọ foundation account Zenith Bank ní cent wa ní apin 1313 724434 1313 724434 again 1313 724434. Agbala Gabriel old age. Thank you. Agbala Gabriel old age and declaration.
So 1313724434 Zenith Bank. Agbala Gabriel Odejo my charity foundation. When you can't hear number tell it to one bed. Ẹjọ́ ọmọdé mo mọ má jẹ́ kó jẹ́ òun nìkan ni. Ọkàn mi ò kó mọ́. Bí mo ṣe rí wọn no to lójoojúmọ́ tí wọ́n ń jí. Màá kàn fún wọn lówó oúnjẹ àbí báwo lẹ ṣe ń jẹun? Ìyá lè fún wa lówó oúnjẹ. Bí mo ṣe rí wọn church tí wọ́n ń sùn tí wọ́n ń jí tí wọ́n sùn lẹ́lẹ̀ wọ́n jí. Ara mi ò kó mọ́. Pàápàá this little boy kọ́mọ Kekere máa jẹrú ìyà báyìí, kọ́mọ Kekere máa larú nǹkan báyìí kọjá. It is too much for this boy. It is too much for this young boy. Ìyá báwọn èèyàn sọ̀rọ̀, àwọn èèyàn ń wò lọ online. Báwọn èèyàn sọ̀rọ̀. Ẹjọ́ sàrú mi lọ́wọ́ ẹni rí ni ìyá. Ẹni rí ni ẹjọ́ sàrú mi ayọ̀ ní fọmọdàrí láàmú. Àwọn kan wà tẹ́ pé o lè kọ́yàn lẹ́kọ̀ọ́ láyé tí ó kọ́yàn bẹ́yàn sí ń dúpẹ́. Sorry. Ohun tá fẹ́ ṣe báyìí kò tiẹ̀ yé mi. Ohun tá fẹ́ ṣe báyìí kò yé mi. Torí àwọn kan bá ṣe ń ṣe program lọ́wọ́ sí àwọn kan wà níbi iṣẹ́. Tí ó sùn mọ́ mi dé. Má sọ ìlẹ́nu. Sùn mọ́ mi dé. Ṣé kí láwàá ṣe? Tí bá ní mọ̀ sùn mọ́ mi, ìbéèyàn bíi tiẹ̀ lè mí. Ìbíṣòro tó dé bá ló bó dẹ̀ ṣe wà ọmọ yóò lè kú. Wọ́n yẹ kó ọmọ tí ó kú ni yóò tún àbí? Ẹ kó ọmọ tí ó ti ní kú ti pẹ́ ni? Bẹ́ẹ̀ni yóò ti kú ti pẹ́. Kí ni ìwọ mọ̀ tó mọ̀ pé yóò ti kú ti pẹ́? Kí ni ìwọ tó là pàdé mọ̀ pé yóò ti kú ti pẹ́? Wọ́n sì wáyé kèésùn kódà. Kèésùn. Kèésùn ló lu o. Àwọn tá a tó ń sùn gan wọ́n máa ń kọ̀ǹpilẹ̀ gan kèésùn. Ẹ wo ikùn rẹ̀ yẹn máa ń tóbi. Ìgbà míì yóò kéré, ìgbà míì yóò tóbi. Tí ìṣòro àgbàlagbà bá dé irú eléyìí yóò ti kú dànù. Tí ìṣòro àgbàlagbà bá tó rú eléyìí á ti kú dànù. Ọlọ́run ni ò pa ọmọ yìí náà. Kí lorúkọ ẹ̀ náà? Samuel àbí David. N tá ṣe òye mi o. Mo gbé lákọ̀ọ́kọ́ ẹ̀yin àtẹnìkan. Ọjọ́ yẹn àwọn èèyàn ò rí lè wọlé dáadáa. Ìmọ̀ tó ṣẹlẹ̀ ọjọ́ yẹn, bóyá ọjọ́ ṣẹlẹ̀ ọjọ́ yẹn. Ọjọ́ wẹ́ẹ̀sì kan tó lọ náà àbí? Mo bá wọn mẹ́ta pọ̀. Ẹni wọ́n fún 120,000. Internet fẹ́ lò fún ọmọ yìí, ó kọjá don't be careful. Tí n bá wá ní màá bẹ̀rẹ̀ àdúrà lórí ẹ̀yin tí Ọlọ́run ń lò. Ọlọ́mọdé ń ṣe àdúrà ṣe. Torí ẹ̀yin afitiyín lẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni. Ọlọ́run ní ó bá yín gbọ́ ti yín. Ẹ̀ẹ́dẹ̀ ní wálẹ̀. Á ń gbé mi. Ọmọ yẹn ni ó máa gbé. Ọmọ yẹn ń bò mí. Ọmọ yẹn ti dé mi mọ̀. Ọmọ yẹn ni ẹ jẹ́ kán ràn lọ́wọ́. Ẹ̀yin abiyamọ ayé o. Ọmọ yìí ó lè dúró, ó lè dìgbà lọ́la. Ó lè dẹni tó jẹ́ pé òǹgbò máa fi ẹ̀rín sọ́mọ yẹn lẹ́nu. Ó ní táìmù kan tí mẹ̀mí ni mo sickness gan. A ní ó bá ń gbé. Mẹ̀mí wọn ni wọ́n sọ fún wọn ni mo sickness gan pé Ọlọ́run gan ló yọ mí gbà yẹn. Pé díẹ̀ ló kù tí ọ̀tá mi ìbá ti kú dànù. Wọ́n ní mo yẹ sick yẹn tó wọ́n láwọn ná to the last card àwọn. Ọlọ́run wá ló ní kíyà mi ó tọ́jú mi gbà yẹn. Ó kàn ní máa ṣe Ọlọ́run ló ní kíyà mi ó tọ́jú mi gbà yẹn. Ká ní wọn tọ́jú mi gbà yẹn. Ta ni ó jẹ Gabriel Adémọ́lá Mọ́sánlé ni? Ẹ wo ọmọ yìí. Ẹ wo ọmọ yìí. David ò ní kú. Àmín Jésù. Ò ní kú. Àmín Jésù. Ò ní kú. Àmín Jésù. In tí wọ́n ní kán wá ló pọ̀ jù. Màá fún lẹ́yìn yóò sọ̀rọ̀. Bó ló ṣe ṣẹlẹ̀ sí ẹ̀yin nìkan la gbé lónìí. Ẹ̀yin nìkan lè lètò ìní. Bó ló ṣe jẹ́ outcome. Kí lẹ̀ ń wò tí kún ọmọ fi wú tó báyìí màmá yìí? Àtìgbà tí mo ti bí ló ti wú tó báyìí, a dẹ̀ ti náwó àti ṣe gbogbo ẹ̀.
àti gbé lọ sí hospital àtìgbà tí mo ti bí ló ti wú pé ọmọ máa ń sí bọ́ tó bá bí ọmọ kò sí bọ́ àtìgbà tí mo ti bí ní kódà nígbà tí mo wà ní oyún rẹ̀ gan mo síkì tí mo gbomi mo tún bí náà ó náà àtìgbà tí mo ti bí ní ikùn rẹ̀ ti rí báyìí àtìgbà tí mo ti bí ń dàgbà sí ni ń dàgbà sí látìgbà tí mo ti bí ní kò kọ́ rí báyìí tẹ́lẹ̀ nígbà tá a bí kíní yẹn ń dàgbà sí àdẹ̀ tí náwó àti kàgbọ́ àti ṣe gbogbo ẹ̀ ó tó di pé wọ́n á ní ká lọ owó wá pàtà gbé dé hospital pé operation náà fẹ́ ṣe fún un. ẹ tún sọ ní tẹ́sán ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. wọ́n ní àti kékeré ni ó ti rí báyìí látìgbà tí mo ti bí ló ti rí báyìí tó àdẹ̀ tí náwó àti kàgbó oríṣiríṣi láti ṣe kó tó di pé wọ́n á ní ká gbé lọ sí hospital ká àdé gbé lọ hospital wọ́n náà operation náà fẹ́ ṣe fún un ní inú pé nǹkan tó wà nínú rẹ̀ kó ti ń àfẹ́ ti ẹ̀dọ̀ rẹ̀. lóyún tó wà nínú ẹ̀ tí a fẹ́ tẹ̀ ọmọ ọdún mélòó lọmọ yìí. ọmọ ọdún kan àtòṣù méjì. ọmọ ọdún kan àtòṣù méjì. mo rí pé inú chọ́ọ̀chì gan ló ń sùn sí. bẹ́ẹ̀ ni inú chọ́ọ̀chì ló ń sùn. àti wá tó mọ yìí. bẹ́ẹ̀ ni sà. bàbá ẹ̀ ń kọ́. kò ní bàbá. bàbá ẹ̀ wà náà. kò ní bàbá náà látìgbà tí mo ti bí ní bàbá rẹ̀ ò ti bá mi dá sí. wà á ní òní bàbá ògbọ́n òwúrọ̀ ọ̀rọ̀ bá wò dá ẹ̀gbọ́n bàbá tí ò sí ìkùsọ́ máa ń ní òní bàbá ni ó ní bàbá rẹ̀ ó lò rí ó ní òní bàbá yìí wà láyé náà wọ́n sọ bá ń mọ́ o ṣé ọkọ rí oṣù já ni. oṣù já wọn látìgbà tí mo ti ń bá ká kódà kò sí ẹ̀ bá wa dá sí nǹkan kan láti gbà yẹn gan ní ti rí. ẹ̀yin abiyamọ ayé o ọmọdé yìí ò gbọdọ̀ kú èèyàn mọ tí ọmọ yìí ò dà lọ́la ẹ wò kùn kí ni wọ́n ní ẹ̀ mú wá kí náà ló ṣe kí náà ní kẹ́ ẹ ṣe. wọ́n ní operation náà fẹ́ ṣe fún ó ká mú 1.7 ká 1.7 náà ní ká mú wá 1.7 náà ní ká mú wá. fún kíni. fún operation. ṣé wọn ò lè gba bí 300,000 ni. wọ́n ní 1.7 náà ní ká mú wá. ẹ gbọ́ ṣé irú nǹkan báyìí ṣó máa ń tó kéèyàn sọ́rí ṣé irú nǹkan báyìí ṣó tó ọmọ kékeré tí ò mọ nǹkan àwọn èèyàn comment wọn ní innocent boy wọn ní sorry baby ọmọ kékeré ọmọ tí ò mọ nǹkan ọmọ kékeré tó kàn wáyé tiẹ̀ báwo ṣé inú oyún ni kíní ti dé bá ni. ìgbéyàwó oyún ni ìmọ̀ pọ̀pọ́sẹ́pá tẹ́gùn ní látẹ́gùn ní ó lọ sí níkùn ó ti wá dí ibi ẹ̀ pé ó ti fẹ́ affect ibi ẹ̀dọ̀ rẹ̀ láti wọ́n ṣe tanya scan fún tanya x-ray fún. kí wọ́n lọ fẹ́ káwọn èèyàn ṣe àkókò sí tó báyìí. mo fẹ́ káwọn èèyàn ràn mí lọ́wọ́ ni ẹ̀yọ́ ọmọ nàìjíríà jẹ́ ràn mí lọ́wọ́ ẹ̀ní orí kú ọmọ olúwa aráyè ò ní fọmọ dà yín láàmú ẹjọ́ ọmọ nífẹ̀ẹ́ yín náà dáwọn ọmọ yín láàmú ẹjọ́ ṣàánú mi aráyè ò ní fọmọ dà yín láàmú ọmọ yín ò ní jẹ́nira fún yín látìgbà tí mo ti bímọ yín ni o ti gbẹ́dùn ayé rẹ̀ kódà kẹsùn lóru àti gba kẹsùn lóru ẹjọ́ ṣàánú fún mi aráyè ò ní fọmọ dà yín láàmú ẹni ìjọ ọmọ ẹjọ́ ṣàánú fún mi o ẹjọ́ ṣàánú fún mi o ọlọ́run ṣàánú bẹ́yìn náà o ọlọ́run ṣàánú fún yín ọmọ yín ò ní jẹ́ dààmú fún yín látìgbà tí mo ti bímọ yín gan èmi gan yín gbàdúrà ara mi gbogbo nǹkan mo ti tà ẹjọ́ ṣàánú fún mi ẹjọ́ torí ọlọ́run ṣàánú bẹ́yìn náà o ẹjọ́ wo mi dé láàánú o ara yóò ní fọmọdà yín láàmú o ọmọ yóò ní rí nira o ọmọ yóò ní rí nira ẹjọ́ ṣàánú fún mi o ẹ̀rìn rí dààmú o ìdààmú ò ní dé bá yín o ìdààmú ò ní dé bá yín ẹjọ́ o látìgbà tí mo ti bímọ yìí kò lálàáfíà ẹjọ́ ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi àlàáfíà àti yín náà ní ti fi àfíà ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹ̀rọ mi lọ́wọ́ ayé ọmọ yìí o ẹjọ́ ẹ ṣàánú fún mi kẹ́ ẹ̀rọ mi lọ́wọ́ ìdààmú ò ní dé bá yín o ìdààmú ò ní dé bá yín ẹni rí nira o ìnira ó kéré ó tóbi ọlọ́ọ̀fin níbẹ̀yìn wo aráyòfin níbẹ̀yìn wo tọmọtọmọ o ẹjọ́ ràn mí lọ́wọ́ o ẹjọ́ ẹ̀rìn rí nira o ìnira òní dé bá yín tọmọtọmọ o ẹ̀rìn rí nira ó kéré ó tóbi ẹ̀rìn rí o ẹjọ́ ṣàánú fún mi o ẹ̀rìn tọrọ kí a tó jẹun o ẹjọ́ ṣàánú fún mi nígbà tí mo ti bímọ yìí bí ilé ṣiṣẹ́ kàkà mọ́ ń tọrọ kí n tó jẹun ni torí bó ṣe wáyé gan tí n bá pọ̀ sẹ́yìn bó ṣe wáyé gan yín máa ń ké ni tí n bá gbé dání máa ń ké ni ẹjọ́ ṣàánú fún mi ìnira òní dé bá yín kò ní dé bá ọmọ yín aráyé òní fọmọ dàrí láàmú aráyé òní fọmọ dàrí láàmú ẹjọ́ ṣàánú fún mi ìnira òní dé bá yín láti gbàdúrà mo ti bí ìmọ̀ yìí kò gbàdúrà ara rẹ̀ ọmọ tó ti
sílé lọ́mọ ọdún kan mo gbàdúrà àwọn ẹlẹgbẹ́ sàrí mi ìlẹ́ni kankan ní ìlú wáyé ní bàbá yìí níyà ìrìn tó lè sáré fún bí ẹjẹ ràn mí lọ́wọ́ nínú òyìnbó báyìí ara yóò ní fọmọdé yìí láàmú ẹjẹ sàánú fún mi ọmọ yóò ní jẹ́ dààmú fún yín torí àmì ọlọ́mọ oníjọ́ kí ni ọmọ wọn ní jẹ́ dààmú fún wọn torí kẹsùn bó ṣe wà yìí kẹsùn látìgbà tí mo ti bí kó sùn rí. kí náà bẹ́ẹ̀ ṣe fọmọ ìbá ìná owó yẹn pọ̀ 1.7 million ká ní òtẹ́ bí 500 lọ táà bá fún 50 àbọ̀ 100 ẹ̀yàn 50 1.7 million a ti wà nílò bí i àwọn èèyàn náà ń sáré ọdún lọ́wọ́ owó yẹn pọ̀ ọmọ ìkéré owó yẹn ti pọ̀ jù fún owó yẹn ti pọ̀ jù fún ọmọ yìí. ọmọ yẹn ara ẹ ti wú ju tẹ́lẹ̀ lọ foundation account Zenith Bank innocent wa ní apin 1313 724434 1313 724434 again 1313 724434. Agbala Gabriel Odeji. Thank you. Agbala Gabriel Odeji and the foundation. So 1313-724434 Zenith Bank. Agbala Gabriel Odeji my charity foundation. When I can't hear number tell it to one bit. Ẹ jọ̀ọ́ ọmọdé mo mama jẹ́ kó jẹ́ òun nìkan ni. Ọkàn mi ò kó mọ́. Bí mo ṣe rí wọn no to lójoojúmọ́ tí wọ́n ń jí. Màá kàn fún wọn lówó oúnjẹ àbí báwo lẹ ṣe ń jẹun? Ẹ̀yin lè fún wa lówó oúnjẹ. Bí mo ṣe rí wọn church tí wọ́n ń sùn tí wọ́n ń jí tí wọ́n sùn lẹ́lẹ̀ wọ́n jí. Ara mi ò kó mọ́. Pàápàá this little boy kọ́mọ ìkéré máa jẹrú ìyà báyìí kọ́mọ ìkéré máa larú nǹkan báyìí kọjá. It is too much for this boy. It is too much for this young boy. Ìyá báwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn ń wò online báwọn èèyàn sọ̀rọ̀. Ẹjọ́ sàrú mẹ́rin lọ́wọ́ ẹni rí ni ẹjọ́ sàrú mẹ́rin yóò ní fọmọdé àyìn láàmú.